ìbà lọ́wọ́ Elédùmarè ọba tó tó bí àró ọba lónìí ọba lánàá ọba títí ọjọ́ ayé pòrògòdò wọléwọlé tí ń wọnú ọpọlọ ọ̀yẹ̀yẹ̀ tí yẹku tí yẹ ọpọlọ ẹ̀dá wò. akújọ́ méjì jọ́ mẹ́ta akú ọwọ́ gbọ́rọ̀ bí ọwọ́ àṣọ akú dédé ìwòye akú sàn wọ́n ní ìgbà. ẹ wò ó kàn ń roni ó kí a sì máa ròyàn àsọmọ́sòdì ọmọ ń gbòde ká àsọmọ́sòbọ̀ mọ́ra àjò bọ̀ àsọmọ́sòrìn lọ́mọ́ra àjò kò délé mọ́ ẹni ọ̀sà ìmọ̀ pé ilé lọ́mọ tí mo kọ nínú lọ ó kọ́ tèmi ò jí padà àrí ọlá ọmọdé ọlá yín náà sì ni ṣé onígbà yín náà sì lètò ètò sì ni onígbà lórí ètò onígbà náà la sì wà ìyẹn ní bá a ti fẹ́ orí TV ṣé ajíkọ̀ pé àgbàrá ní Elédùmarè ọba mi òkè bí ọdún ṣe wá ń bọ̀ yìí kọ́lọ́ mọ̀ jẹ́ kí a bọ̀ ọdún lọ sẹ́ẹ̀ tí bá ń ṣe àmì èmi ìyọ́kọ́ mo wà lórí ètò lónìí o ẹgẹ́ bí ẹ ti mọ̀ pé mi àti pólíbàgì mi ìyàwó mi máa ń pè bẹ́ẹ̀ ẹ̀yin wẹ́á kó náà kára lẹ́yìn mọ̀ bẹ́ẹ̀ ọlẹ́nu tí ó fi kára lé àbí ọ̀lẹ́nu. Kókó là lukoso gẹ̀gẹ̀gẹ̀ là lùlù àgẹ̀rẹ̀ kólekóle ń tìlú omele bọ́mọ ó bá ṣubú lórí afọ òkè bí àfin náà bá ṣubú lórí afọ òkè Adébọ́lá yín náà yọmọ láàfin ojú pàṣẹ kẹrẹ mọ́dé ọmọ tàtìbà ọmọ máa bẹ́ẹ̀ tó bímọ mẹ́ta tí mẹ́tẹ̀ẹ̀ta sí ìjọba mo ti jẹ orógbó kó omi lé bá gbó mo ti jẹ ọ̀gẹ̀dẹ̀ kó omi lé bá dẹ̀ mo ti jẹ kúkú ndù kó olóhùn arèrè mo ti jẹ di méjì mo ti jẹ di méjì mo ti jẹ di eléèdì mo mú se kò gbẹnu gbogbo bí kíbi tẹ bá wọn àǹfààní àti mọ òwò àmọ́ gbọ́ wa lórí ètò tòní ẹ máa kú déédéé àsìkò yín o onígbà yín náà lètò ètò lónígbà ẹ wò à ń bọ̀ àti ìdè. ẹ rí i pé lórí ètò lónìí àwa nìkan kọ́ la wà lórí ètò a tún ti gbé òṣèré kan arẹwà ọmọbìnrin tó jẹ́ òṣèré gbajúgbajà tí gbogbo ayé mọ̀ káàkiri a ti gbé wọn wá sórí ètò lónìí ìyá mi dáadáa ẹ kú ìjókòó àkú dédé àsìkò yìí o ẹ dákun ẹ bá wa kí àwọn aráàlú kẹsì dárúkọ yìí fún àwọn aráàlú. ẹ̀yin aráàlú ẹ̀yin olólùfẹ́ wa èyí tó yẹ kó kò sí nǹkan tá a lè máa ṣe báyìí ṣáà máa ń gbádùn wa ni Ọlọ́run máa gbádùn tìyín náà orúkọ tèmi ni mo ró Olúbọ̀láwà tẹ máa ń pè ní Sẹlẹmọsí Eléke ẹlòmídẹ tó mọ mi sí Bísíká ẹlòmídẹ tó mọ pé mi ní Àṣàkẹ́ mọ̀ pé nǹkan tí ká tà tó bá ti ní ká ṣe náà la máa ṣe tó bá ti ní ká ṣe náà la máa ṣe àní choice la máa ṣe náà ni ẹ ṣé o Ọlọ́run á dẹ̀ máa nífẹ̀ẹ́ yín náà. ẹ bá mi dárúkọ yín fún ara lélẹ̀ kan sí lórúkọ tẹ̀ ń jẹ́ gan yàtọ̀ sí stage name yín. orúkọ tèmi ni mo ró Olúbọ̀láwà. Màmá wa ẹ kú ọdún mẹ́ta ẹ kú ọdún gbọ̀rọ̀ bí aṣọ gbogbo ní kọ́ka sí nǹkan bí. rárá o kókó báyìí lára ọ̀tá lè kò sí tó sí ara wa dá pé. èmi ṣe ẹ̀rí pé kókó lára wọn ti lé lóòótọ́ ńgbà mọ́kọ́ ńgbà akọ́dé yìí báyìí tí ẹgbẹ́ yìí bàjẹ́ nílé gbóbìnrin làwọn ẹ̀ńdà ló lò sí ó ṣe kú sí làrí ọlá. ó sì lẹ́nu tó bẹ́ẹ̀ fẹ́ náà. mo tún wá ń sọ ọmọ lásán ọmọ tó rẹwà tó báyìí. ìfẹ́ wọn àwọn náà máa fi ìfẹ́ wọn. tó bá tẹ̀ tó wá jẹ́ ni ó pupa ní ìsìn ní tiẹ̀ wá mọ́ ọ̀pọ̀ ọmọ láìkẹ́ ní bá pupa lọ. ọ̀dà ẹ lákùn ìyá mi dáadáa ọmọ ìlú wo ni yín náà ẹ dárúkọ rẹ ní fún mi. ọmọ ìlú ńlá kan ni mí o ọmọ Mọdákẹ́kẹ́ ni mí. Mọdákẹ́kẹ́ akòráyè. bẹ́ẹ̀ni. ẹ̀yin tí ẹ pé ìjà kì í bà yín lẹ́rù. bẹ́ẹ̀ni. ẹ̀yin náà ọmọ arẹ́rìn pàdé ìjà. bẹ́ẹ̀ni. ẹ̀mọ́ ìjà àkórí kì í pọ̀ ìkórí àwọn púpọ̀ jù. ilé ìwé wo ni ẹ lọ. gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ pé ọmọ Mọdákẹ́kẹ́ ni mí àmọ́ ìyá tó bí mi lọ́mọ ọmọ Ìbàdàn ni wọ́n. Ìbàdàn bì ní Olúyọ̀lé ọmọ ajẹ̀gbẹ́jẹ̀ kan wọn fi kára ń fọ́rin mi. bẹ́ẹ̀ni torí ìgbà tí a kúrò ní Mọdákẹ́kẹ́ ọ̀dọ̀ mọ́mì mi ni mo wá láti kékeré àwọn náà gbé mi wá sí Ìbàdàn so Ìbàdàn ni mo ti ṣe kékeré gbogbo nǹkan mi pátá Ìbàdàn ni mo ti ṣe. Ìbàdàn náà ni iléèwé tẹ ẹ lọ. bẹ́ẹ̀ni. bá mi dárúkọ iléèwé tẹ ẹ lọ láti ìgbà Jélíò Sèmé dé iléèwé gíga. iléèwé tí mo lọ Methodist Primary School ó wà ní Agodi Gate nìbàdàn ẹgbẹ́ ti yẹn báyìí ló wà so ibẹ̀ ni mo lọ ìgbà tí mo ṣe tán bẹ̀ mo lọ sí secondary school kan tó wà ní Basọ̀run wọ́n pè ní Ọba Akínyẹlé Memorial High School ibẹ̀ ni mo ti ṣe tán so ìgbà tí mo dẹ̀ tún kúrò ń bẹ̀ a tún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni níléèwé gíga so mo lọ sí University of Education Táyé Sọ́lárin wà níjẹ̀bú bẹ́ẹ̀ ni mo ti ṣe creative arts. orí yín ò ní burú ìyá mi. ẹ dákun iṣẹ́ ò gangan lẹ ní nípa tó tẹ̀ ṣe iṣẹ́ tí mo ṣe tí mo yàn láàyè tí mo ṣe tẹ̀ nífẹ̀ẹ́ sí jù. iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí jù tíátà. iná lẹ sì ń ṣe. òṣèré orí ìtàgé bẹ́ẹ̀ ṣe náà lẹ sì ń ṣe. iná mo sì ṣe. ẹ dákun níbi iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ṣé àpé èèyàn mọ̀ ẹ̀míṣẹ́ èèyàn mọ̀ ṣiṣẹ́ kan tẹ́ pé ìwé ìlú ìdojúkọ bíi challenges. kọ́kọ́ béèrè léyìí lọ́wọ́ wọn ìgbà wo gan lẹ bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ yìí. tí pẹ́ rárá náà o
mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ náà ni o àmọ́ mo bẹ̀rẹ̀ pé bóyá èèyàn ń bẹ̀rẹ̀ lábí ọ̀gá ní 2010. lọ́nà tí ó ń bá náà. tá a bá wo ọmọ tá a bí ní 2003 yẹn ọmọ yẹn gáàsì bẹ́ẹ̀ mọ́ múra lé ọkọ. ọ̀nà tí ìbá ní fi ọ̀pá kó lọ́pọ̀lọpọ̀ ìlú tó gùn bẹ́ẹ̀ ni pé mo fẹ́ dọ́gbọ́n béèrè ìjẹ̀kan lọ́wọ́ yìí. máa tún wá béèrè nọ́mbà wọn o. béèrè nọ́mbà wọn. máa nìkan júwe lé fún ẹ o tún bẹ̀rẹ̀ nu àní ìbéèrè nọ́mbà wọn. ẹ má dá lóhùn tọ́ ni tọ́ bá ní mo ti níyàwó ìyàwó òrìjìnà kan mo nílé o ṣùgbọ́n ní ìgbà nọ́mbà yìí o. ta ni ilé ìyàwó. ẹyin tí mò ń sọ kọ́ òun. kí wàá ní. ẹyin tí mò ń sọ kọ́ òun mo lóríjìnà ìyàwó tí mo ní. sọ wàhálà ní fi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọpọ̀ ìlú tó yóò ti tó bí ọdún bí ẹ rí pé ẹ ti délé ayé iná ọ̀tá nù yóò ti tó bí ìgbà ọdún wo lẹ ti lò báyìí ní ìsìn ẹ rí pé mo wọ́n ẹsẹ̀ bí wọ́n ti lò tó 40 years. irọ́ o ń jẹ́jẹ́ ẹnu oníkàlà ti gbọ́. ṣé dìdí ṣe tíátà yìí. no tọ́jú orí gangan. tọ́jú orí mo ẹ̀ṣẹ̀ délé ayé náà pẹ́ o. ní ẹsẹ̀ sọ lẹ́ẹ̀kan náà. lékè ni mí o àmọ́ mo ti kọjá ọgbọ̀n ọdún. ọgbọ̀n ọdún ẹ ti kọjá ọgbọ̀n ọdún bíi 30 sẹ́yìn ọ̀dà bẹ́ẹ̀ ẹ dákun torí ọlọ́ ibi iṣẹ́ ẹ pẹ́ ń ṣeun ṣe àpò yóò ní àwọn ìdojúkọ kan ní àbá pàdé ibi iṣẹ́ tí ò ní inú yóò ní tòsí bá kí mo tún wá kàn yìí. tí o máa ń ṣe iṣẹ́ tíátà náà lèèyàn ṣe náà. ẹ ọ̀pọ̀ àwọn sẹ́mi ìbẹ̀rẹ̀ pé yẹn ló rí bẹ̀rẹ̀ kò síṣẹ́ téèyàn lè máa ṣe téèyàn ò ní ní ìdojúkọ pé ìbá kí mo wá ṣiṣẹ́ yìí fún tí ó dàbí pé kí n tiẹ̀ fi kíní ilẹ̀ kí n má ṣe mú. kẹ̀ ń sọ̀rọ̀ nípa challenges yẹn. nǹkan tí mo dojú kọ pọ̀ gan ó pọ̀ gan mo ti lọ location wọ́n pè mí pé àyè máa bẹ̀ wá ṣiṣẹ́ mo dẹ̀ débẹ̀ wọ́n ni mo kú. mọ́lẹ̀ ẹ̀kúrú. bẹ́ẹ̀ni. ẹ̀gbọ́n wọn mọ̀ yín pé ẹ̀kúrú tẹ́lẹ̀ kan tó kú. gba táyé mọ̀ pé ìgbà mi ẹlòmíì lè láìkì acting yẹn tó dẹ̀ máa débẹ̀ tó yẹ pé producer lè yarí pé no ẹni tí mo fẹ́ lò kọ́ ẹ̀ ẹ̀ tí mo ń ṣe ibẹ̀ yẹn dẹ̀ jìnnà àti Ìbàdàn mo ti lọ sábẹ́òkúta àti lọ ṣiṣẹ́ yẹn nínú igbó àdẹ̀débẹ̀ wọ́n dẹ̀ ní okúrú kò lè ṣe. wọ́n bá lẹ̀ ẹ̀kúrú wọ́n dá yín padà. wọ́n láti dá mi padà bọ́ mi ò kúrò torí pé mo nífẹ̀ẹ́ iṣẹ́ yìí mo dẹ̀ dúró síbẹ̀ títí tó fi parí iṣẹ́ yẹn bọ́ nǹkan tí Ọlọ́run kan máa ń ṣe mọ̀ pé gbà mí nǹkan tẹ́ bá ti nífẹ̀ẹ́ Ọlọ́run náà nífẹ̀ẹ́ pẹ̀lú yín torí gbogbo iṣẹ́ téèyàn bá ń ṣe téèyàn bá ti ní ìdojúkọ yẹn ló máa ń jẹ́ kéèyàn mọ̀ pọ̀ náà níbi téèyàn wà torí kò iṣẹ́ tó léèyàn máa ṣàṣeyọrí lórí ẹ̀ láyé téèyàn ní nínú ìdojúkọ so mo dúró sí location yẹn á pé bàbá wa àgbàlagbà ohun tíátà kan bàbá Lálùdé náà ń pè so bàbá yẹn ló wá pè mí pé kí ló ṣe mí mo ní kò sí nǹkan kan tó ṣe mí wọ́n ṣáà bí mi mo wá ṣàlàyé fún wọn wá ní kí n má wọlé so owó tí mo padà ṣe nínú iṣẹ́ yẹn àwọn tí wọ́n jẹ́ pé àwọn tó ń pọ̀ wá tó ń wá lọ́jọ́ tó ń fẹ́ ṣiṣẹ́ gan wọn ṣe rúrò tí mo ṣe èmi ni mo padà sọ gbogbo di ó bí story ṣe lọ tó ṣe ṣe báyìí gẹ́gẹ́ lọ́mọ kékeré tán wá padà ní. à ń sọ̀rọ̀ nípa ìfaradà tẹ́ ẹ ní nínú iṣẹ́ yẹn ṣe ọjọ́ mi tún wà yàtọ̀ sí ọjọ́ yìí tó jẹ́ pé ọjọ́ tẹ̀tí ẹ̀ lè mú mi lójú ọjọ́ kan tí ẹ wà tẹ̀ lè gbàgbé ara tó mú mi lójú mi gan níbi tíátà yìí. ìjọ́ tí mi ò lè gbàgbé lọ́jọ́ tí wọ́n pè mí ṣiṣẹ́ nǹkan méjì ni ọjọ́ tí wọ́n pè mí ṣiṣẹ́ tó hàn fún mi lówó mo dẹ̀ lò 7 days. mo ò fi ń kọ́bọ̀. ní ìgbà ṣíṣì mo wá sunkún mo tọ owó ni mo wá mú fóònù mo wá fi ṣe pé ẹ jọ ta ló lè ra fóònù títí wọ́n wá ń dá owó fún mi. padà délé mi ìdá tútù tó rẹ̀ tún máa lọ location mi bọ́ ọjọ́ tó jẹ́ ọjọ́ ìyàlẹ́nu fún mi jù láyé tí mi ò lè gbàgbé ọjọ́ tí Yéwándé Adékọ̀yà tó pè mí ṣiṣẹ́ ni so bó ṣe wá pè mí mo wá lọ síbẹ̀ bàbá yóò ti dá nínú dìbẹ̀tì so gbàtà àfíìsì Ẹniọlá ní PM ìgbà wọ́n tẹ́wọ́ dìbẹ̀ tá a parí iṣẹ́ tán bá fún mi ní envelope ó kàn mú bọ̀ sí lẹ́yìn tó bá dẹ̀ ti fẹ́ everybody ní owó ṣe ó máa ń kó orúkọ bá mú bọ̀ owó iṣẹ́ ẹ̀ nìyẹn tẹ̀wọ́ kọ́ kí ẹ ṣe o kíní kan inú mi ti ẹ̀dùn pé mo gba owó kí ṣe pé mi gba owó tẹ́lẹ̀ o bọ̀ owó tí mo gbà ń gbà yẹn ó jù yẹn lọ bí kọ́ fún 1,000 2,000 owó mọ́tò tó yẹ máa ń fún wa nìyẹn ọjọ́ tí mo wá gba owó yẹn mo wá bọ́ sí kọ́nà mo kàn dúró mo wá ṣe mo wá kí nǹkan tí ẹ owó tán fún mi mo wá kàmú pé mi lè kà á tán 20,000 naira ni mo gbà mi ìmọ̀ nǹkan tí mo orí mi kọ́kọ́ ti dàrú pé kí ló ń ṣẹlẹ̀ ṣé mi mo dẹ̀ mi ìgbà rí láyé mi ṣé mi mo dẹ̀ lówó yìí mo láti padà sọ́dọ̀ Yéwándé ṣé ṣe mistake lẹ́tí tẹ́ kọ́kọ́ orúkọ mi mú bọ̀ ìwọ lóní ọjọ́ yẹn mo ti mọ̀ wípé ọ̀nà ni so mi ò lè gbàgbé mo sunkún lọ́jọ́ yẹn gan pé ká ní mo ti wá padà ni báwo lè lè fẹ́ so nǹkan tó wà ń bẹ̀. ọ̀dà ṣe à pé ní ẹ̀ máa ń dojú kọ ńgbà mi nǹkan ẹ̀yẹ tó máa ń ṣiṣẹ́ ńgbà mi dẹ̀ pé ní yóò tó dùn ọjọ́ òní ní dùjù tó dùjù dẹ́ pé ó dùjù dẹ́ pé ẹ lè gbàgbé ẹ̀. ọjọ́ tí inú mi dùn jù láyé ọjọ́ tí mo produce film tí fíìmù yẹn dẹ̀ jáde tí mo dẹ̀ dé títí tó dẹ̀ recognize mi pé àti ìṣẹ̀bẹ́yìn lè ṣe nǹkan báyìí
tó ti ń dẹ́yìn náà mọ̀ wípé òṣèré ni bẹ́ẹ̀ màmá wa ó tó sinimá mélòó tí ẹ ti ṣe tó jẹ́ pé ẹ̀yin gangan lẹ́kọ̀ọ́ sí ẹ̀fọn yàtọ̀ sí pé ètò ẹ̀ báwọn èèyàn kópa ń bẹ̀. ó ti tó mẹ́ta báyìí. ètò ẹ̀ ti ṣe ẹ̀ṣọ́ táyé. bẹ́ẹ̀ni alákọ̀ọ́kọ́ tí mo kọ́ ṣe mo ṣe Haúsá. bẹ́ẹ̀ni ó ti wà lórí igbá báyìí. tipẹ́tipẹ́ ó ti wà lórí igbá tipẹ́tipẹ́ so mo dẹ̀ tún ṣe Bísíkà ìyẹn wà ní YouTube báyìí so after Bísíkà yẹn mo ṣe ni mo ṣe nìkì. Sẹ́límọ́sílẹ̀kì yẹn náà ti jáde báyìí. òun náà ti wà lórí YouTube. gbogbo ẹ̀yin aráalé tẹ̀ ń wo wá tẹ̀ ń gbọ́ wá ní àkókò yìí màmá wa mú bọ̀ lélẹ́yìí wọ́n ti ṣe sinimá oríṣi mẹ́ta àti ṣe Haúsá bẹ́ẹ̀ni ṣe Bísíkà Sẹ́límọ́sílẹ̀kì gbogbo ẹ̀ náà ti wà ní orí igbá báyìí ó ti wà ní YouTube ẹ lọ bá wa rà ẹ túyáyá ẹ túyàyà ẹ lọ sọ́jà ẹ lọ bá wa ra àwọn sinimá yìí tó mélòó tí ẹ ti bá àwọn èèyàn kópa. ìyẹn ni mi ò lè ka o ó pọ̀ bọ̀ mo kàn sì lè rántí àwọn táìtù kọ̀ọ̀kan ẹ ti kópa ń bẹ̀. irú èyí tí mo kàn láìkì jù tó yẹ pé àwọn èèyàn máa ń pariwo mi gan níbẹ̀ irú culture film ni àwọn epic tó máa ń yà yìí òun ni ọjọ́ yẹn mi ò expect wọ́n máa ní kí wọ́n á pọ̀ fún so ọ̀fọ̀ ni mo pa níbẹ̀. wọ́n kàn ní wá pọ̀fọ̀ lẹ́ẹ̀kan mi ni mo sọ ẹ̀yin náà sì ń pọ̀fọ̀ lẹ́ẹ̀bá di lálùdé. àti pé gbogbo ẹ̀ láti kọ́ mọ́ ṣe. àbí tẹ́ pọ̀fọ̀ kan fún wa káwọn èèyàn gbọ́ ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ fọ̀ kan ẹ dákun wọ́n láwọn ẹ̀jẹ̀ àyájọ́ tó wáyé kọ́ ló ti ń bọ̀. ẹ bá aṣọ kámẹ́rámà di àràrá. àlè sọ kámẹ́rámà di àràrá. ọ̀dọ̀ ẹ dákun màmá mi láì ní ẹ̀rí pé agbádùn wọn gbà dáadáa sí ó dàbí ká má parí ètò mọ́. location iṣẹ́ wo ni a ti wá bá yín yìí tó gbogbo ẹ̀yà ibi iṣẹ́ náà wọ́n tún wà tá a ti wá bá wọn wọ́n fìgbà kankan báyìí wọ́n fìgbà kankan sùn sílé mọ́ ẹ bá wa túyáyá kẹ́ lọ ra àwọn iṣẹ́ wọn tí a dárúkọ yẹn location iṣẹ́ wo ni a ti wá bá yín. orílẹ̀-èdè mẹ́rin ni location bí kò tí wá bá wa ní táìtì orílẹ̀-èdè mẹ́rin ṣé wọn láyà ló dẹ̀ ń dìrẹ̀ Black Magic. ọ̀dà ẹ lákọ̀ọ́ ẹ bá mi kí àwọn ará ilé kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ wọn bá ṣe ń bá iṣẹ́ yín. ẹ bá fún àwọn tó jẹ́ incoming artists. ẹ jẹ́ kí wọ́n kọ́ káwọn ará ilé náà ẹ jẹ́ wọ́n kọ́ káwọn ará ilé náà. ọ̀rọ̀ àkọsá àlẹ́ kan gbọ́n tí wọ́n fẹ́ sọ. ó dà ẹ̀yin ará ilé mo kí yín o ẹ ṣé o ojú tẹ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wá etí náà ò ní di gbogbo ìfẹ́ tẹ wá ní sí wa Ọlọ́run jẹ́ kẹ́yìn náà kẹ́ máa bá láàánú pàdé owó tẹ́ fi wá máa mú owó báyìí tẹ́ fi máa ra fíìmù wa kò ní wọ́n yín ojú tẹ̀tẹ̀ fi ń wò wá kò ní fọ́ ẹ ṣe ẹkú fẹ́ o ẹ̀wọ̀ ẹ má padà lẹ́yìn wa o Ọlọ́run la yín náà la fi mí tí kò bá ṣọ́lọ́ tí kò dẹ̀ sẹ́yìn ta là wà Ọlọ́run á dẹ̀ máa bá mi ràn yín lọ́wọ́ ẹ ní wálẹ̀ o. ẹ bá wa encourage àwọn tẹ́ pé àwọn náà rí dunnú àwọn táwọn artist táwọn náà ṣe ń bọ̀ tán pé àwọn fẹ́ dàbí ẹni ẹ bá wa encourage wọn. ẹni yìí ni mo wò ní gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. ẹ bá wa encourage wọn. ìmọ̀ràn mi fún àwọn tó fẹ́ ṣe irúṣẹ́ wa yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ni wípé ẹ ṣàjẹ́ ẹ jẹ́ ká ní ìrọ̀rí mi ò mọ nǹkan tí mo lè fi àforítì yes ẹ jẹ́ ká láforítì kò ṣiṣẹ́ tí èèyàn bá máa ṣe láyé tó máa là nídìí ẹ̀ tí ò ní ní challenges ẹ kọ́ télọ̀ ni o ẹ kọ́ yẹ́dẹ̀ sàmì o ẹ kò sí ẹni iṣẹ́ tẹ̀ máa ṣe láyé yìí tí kò ní sí challenges bó tí challenges yẹn bá ti wá tẹ́ bá ti wò pé kò sí ẹ máa borí ẹ̀ títí tẹ́ fi máa débẹ̀ ẹ̀ ní mọ̀ Ọlọ́run àbáṣe òyìn lọ́wọ́. mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi ìbéèrè ọ̀kan sí méjì náà ló kù tá a máa bí káàkiri ní ìbáyìí lónìí bọ̀ ìbéèrè yìí mo ti máa ń bi àwọn ọ̀pọ̀lọpọ̀ tí a bá ṣe interview fún báyìí ẹlòmíì máa rí ìdáhùn sí ẹlòmíì rí ìdáhùn sí ni wípé kí ló máa ń fà tí àwọn òbí tó bá bí ọmọ tí mo bá bí yín sí pé ṣé àwọn òbí tí náà faramọ́ ìgbà tí ẹ bẹ̀rẹ̀ tíátà yìí ẹ máa rí nǹkan owó so kí ló máa ń fà gangan tí àwọn òbí tí wọ́n fi fẹ́ faramọ́ kí ọmọ wọn di òṣèré orí ìtàgé. bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé gbogbo àwọn òbí kọ́ ni wọ́n ṣe support pé kí àwọn ọmọ wọn máa ṣe eré orí ìtàgé irú èmi sì wọn support mi bọ̀ ìgbà tó di pé wọ́n jókòó báyìí tó ń wò mí pé ọmọ wa ní ṣerú nǹkan báyìí inú wọn dùn torí ìgbà tá a wà ní school gangan tí mo ṣe creative art ní Táyé Ṣọ́lárin àwọn tó jẹ́ pé kò ní ṣe course kọ̀ọ̀kan náà lájọ ṣe àwọn gangan máa ń fi wá ṣe yẹ̀yẹ́ wọ́n máa sọ pé ajífòwúrọ̀ ṣeré lọ́ máa ń pè wá ní school. ó kọ́ fún yín nù. bẹ́ẹ̀ni àsìkò táwọn bá ń ṣe exam lọ́wọ́ tó ń serious báyìí àwa lè máa jó wọ́n máa ìyẹn gangan ní gbogbo practical táwọn máa ń ṣe a lè máa fò sókè a lè máa káàkiri a lè máa kọrin tó wọ́n yìí rí bí iṣẹ́ wọ́n yìí rí bí nǹkan gidi
bọ̀bá tó bá ti lé di pé wọ́n jókòó báyìí wọ́n ń wé pé mú mẹ́ni yìí ṣe bẹ́ẹ̀ ni ló ṣe kíní kan ìgbà náà ẹni tó bá jẹ́ bí àǹtí yín tó jẹ́ bí ẹ̀gbọ́n yín náà ṣe àbúrò mi ní Ìbàdàn ló wà. ẹni tó bá dọ̀la yín máa ń mọ̀. so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ìmọ̀ owó wà ní alẹ́ fún àwọn òbí yẹn. ṣẹ́rí ẹ̀yin òbí tẹ́ ẹ bí wa. òbí àti alágbàtọ́ ẹ bá wọn fún wọn ní ìmọ̀. àwọn méjì lẹ́ẹ̀kan náà. wọ́n pa ẹ̀bùn mọ́ àwọn ọmọ yìí lára. wọ́n ṣe àwọn mímọ sọ pé iṣẹ́ tíátà yìí o iṣẹ́ aṣẹ́wó ni àwọn aṣẹ́wó náà máa ń ṣe ló máa ń fà á tí àwọn òbí tí kì í fẹ́ fi ọmọ wọn sílẹ̀ pé báwo máa ṣe wá wo ọmọ mi tó lọ máa ṣe iṣẹ́ aṣẹ́wó. ẹ bá fún àwọn òbí àti àwọn alágbàtọ́ ní ìmọ̀ràn. iṣẹ́ yìí kò ń ṣe bẹ́yìn ṣe àbí ṣé bí wọ́n ṣe fojú sí ni iṣẹ́ yẹn ni. bẹ́ẹ̀ kọ́ o ẹ̀yin òbí wa ẹ̀yin ìyá wa àti bàbá wa ẹ̀yin alágbàtọ́ iṣẹ́ ńlá gidi mọ̀ ní iṣẹ́ yìí mo máa ṣiṣẹ́ tó jẹ́ pé láyé téèyàn bá ti mọ̀ pé iṣẹ́ téèyàn bá ti sáré máa rówó ń bẹ̀ tí ò tí ì sí nǹkan kan bẹ̀ iṣẹ́ dáadáa wọn máa pè gbọ́ngbà tó bá dé pé èèyàn rí owó téèyàn iṣẹ́ wádìí ọ̀kan yàtọ̀ sí owó ojú lásán ti tó tẹ́ bá jáde ṣe tó bá ká lágbájá ní ìyẹn gangan ti tó fún yín ẹ jọ̀ọ́ torí tọ́lọ́run abẹ yín ni ẹ bá wa sọpọ́ọ̀tì wọn gbogbo àwọn ọmọ tó fẹ́ ṣe tíátà ẹ bá wa sọpọ́ọ̀tì wọn tẹ́yìn gbogbo bá sọpọ́ọ̀tì wọn tẹ́ mọ̀ ọ̀gá wọn tẹ́ pé gbogbo àwọn tó ń kọ́ wọn níṣẹ́ pátápátá lẹ́mọ̀ ẹ ní problem ẹ dẹ̀ máa jèrè gbogbo wa lágbára lọ́wọ́ Ọlọ́run. ẹ bá wa ṣàdúrà fún iléeṣẹ́ wa àti ọ̀gá wa Mr. Adéyẹmí Adéọlá Adéyẹmí. gbọ̀ngbọ̀n ọ̀bọ̀n gbàgbé ó ti fi jẹ́ ká ẹ má dájà ní kò tó mú wa olóòdà fún ọgbọ́ ọmọ ní máa mú ọkọ̀ bàbá rẹ̀ lórí ìwé ìsọmọ ni. ṣé tó wà dá ẹ bá wa ṣàdúrà fún iléeṣẹ́ wa àkọ́kọ́ ìyẹn bá ti fẹ́ orí TV àti bá ti fẹ́ orí music. ẹlẹ́ẹ̀kejì náà ni bẹ́ẹ̀ tó ṣàdúrà fún bàbá mi dáadáa David Adéọlá Adéyẹmí ọmọ ọgbọ́n ọmọ rẹ ọmọ alágbàdo ọmọ dídí. òye torí àkókò wọ́n jẹ́ kó ní wọ́n wá ń dán wà. Mr. David Adéyẹmọ iléeṣẹ́ tẹ́ ẹ dálẹ̀ yóò máa gbèrò sí ni yóò tóbi sí ni gbogbo nǹkan tí ẹ fẹ́ ní ti dáadáa ó máa ṣẹlẹ̀ ni gbogbo bíi tẹ́ ẹ̀ wá rúkàn sí pé ibi bá ti fẹ́ orí TV yìí ó máa débẹ̀ ní ti dáadáa èmi máa ń kọrin fún TV máa ní bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí. ẹ dákun nọ́mbà wo làwọn èèyàn lè pè é sí tó bá fẹ́ kí yín àfọwọ́n tó bá fẹ́ gbéṣẹ́ fún yín nìkan ní ìdílé pé àwọn níbo lọ́gbà àwọn tó fẹ́ kí yín àwọn tó fẹ́ bò yín ní ọ̀gá. nọ́mbà tẹ lè pè mí sí ẹ má fíláàṣì mi ẹ pè mí dàrẹ́ẹ̀tì mi o 08058216065. ẹ bá wa pe nọ́mbà yẹn ẹ pè lẹ́ẹ̀kan sí 08058216065. ọ̀dà adágbogbo ẹ̀yà ara lé bí ọkọ bá roko á fi àbọ̀ olóko bí àdá bá roko á fi àbọ̀ fún olóko náà ni. ẹ gbọ́ agbé ṣetán tó lòun lọ ìlú aró àlùkò ṣetán lòun lọ ìlú ìfọ̀sùn lèkèlèkè ṣetán wá lòun lọ ìlú. àyọ̀ náà ò délẹ̀ wọ́n máa ń lọ ilé bàbá rẹ̀ ẹ gbọ́. ọ wálẹ̀. ọ̀dà adéwọ́lá àwọn náà dágbére adó máa ń pò lórí ètò lónìí. ẹ wò bá a ti fẹ́ rí bẹ́ẹ̀ náà ló kúkú rí bá a ti fẹ́ rí tìfì náà lẹ̀ tí ń gbọ́ wa lẹ̀ tí ń wò wá láti ilé lókè òkun ní gbogbo bí kíbi tẹ́tí láǹfààní àti máa gbọ́ wa mọ́ wò wá ojú tẹ̀ fi ń wo wáyé ojú yẹn ò ní fọ́ bẹ́ẹ̀ sì ni etí tẹ̀ fi ń gbọ́ etí yẹn ò ní di. ẹ wò ẹ mọ́ gbé kúrò bẹ́ẹ̀ ẹ like ẹ subscribe bá a ti fẹ́ rí TV òun náà ni ẹ wà ó tún dijọ́ mi ọjọ́ rẹ ẹ ǹlẹ́ ń bẹ̀rù. òun ló nígbà lẹ́tọ̀ọ́ ètò ni onígbà.